àmẹ́yìn tẹ́ ẹ nídìí owó gidi owó gẹ́gẹ́ mo fi Ọlọ́run tó ní mi búra tó bá lo àyà yìí ó gbọ́dọ̀ rí ìyálà yòó Suratul Nahl Quran chapter 16 ìlówà àyà 112 Ọlọ́run ti sọ̀rọ̀ nípa oyin kòkòrò ní jẹ́ oyin o àṣẹ Ọlọ́run ló sọ dádùn èyí òun tó fún ẹ ní prayer point wàá gbé oyin gidi síwájú torí nínú Suratul Nahl ló ti jáde ó ju oògùn owó lọ ẹni tá a bá kọ owó mọ́ tó bá ṣe Ọlọ́run ó gbé owó lọ bá àmẹ́ni tí ò bá fẹ́ ní tẹ́lẹ̀ yóò fojú ọ̀ndarí tẹ̀ pé kí lélẹ̀ kí láyà náà ìgbà tó Ọlọ́run sọ̀rọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn ìlú kan pé wa daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'innatan àwọn ìlú kan bẹ tó wọn Ọlọ́run parí dẹ̀ra lé wọn lérí wọn ò ní problem kankan Ọlọ́run ní ya'tiha rizquha ragadan min kulli makani tẹ́ di pé ìdẹ̀ra àsìkò gbogbo tí wọ́n bá fẹ́ ni wọ́n rí jẹ láti ibikíbi ní tí wọ́n bá wọn àmọ́ fakafarrat bi an'amillahi wọ́n padà ṣàìmọ̀ọ́re sí dẹ̀ra Ọlọ́run tí wọ́n bá sínú ẹni tí ó sọ pé kí lọ́lọ́run ó ṣe kí lọ́lọ́run ó fún ọ ìwọ lo àyà yẹn wò ní 111 sínú oyin ya'tiha rizquha ragadan min kulli makani in tó fi mọ̀ ní pé gbogbo àwọn náàlù tí ń jẹ́ oyin ibikíbi lóyin máa ń fò lọ tí ó ti mọ̀ gbogbo fúláwà ayé gbogbo adùn ayé ìlà àwọn oyin máa ń lọ fa adùn bẹ̀ wọ́n á lọ mọ́ parí ẹ̀ sójú kan òun ló di oyin tó bá fi àyà ìsinú oyin nígbà 111 àbígbà 313 mo fún yín nítorí àwọn tí wọ́n máa ń pè mí pé àfa àdúpẹ́ iṣẹ́ yín ń ṣiṣẹ́ lára wa wallahi títorí yín mo fi ju iṣẹ́ ilẹ̀ torí iṣẹ́ tó yẹ kémi náà máa fi jọ̀wọ́n mo tó Ọlọ́run sí mi báyìí alhamdulillahi rabbil alamin sàárà rẹ̀ máa mú lọ́wọ́ tó bá fẹ́ gba sàárà rẹ̀ èmi náà ni ó ṣe nǹkan àmọ́ kò tiẹ̀ má ṣe sàárà kò kàn máa lo iṣẹ́ òun lásán ó kéré jù ó máa gba 200,000 lọ́sẹ̀ ọ̀sẹ̀ mo wí o ó kéré jù ya'tiha rizquha ragadan min kulli makani ó máa ṣe sínú oyin al-azl oyin Suratul Nahl náà lọ́lọ́run ti wí ya'tiha rizquha ragadan min kulli makani ya'tiha rizquha ragadan min kulli makani ó sì síbẹ̀ tátẹ́gbọ̀n inú rẹ̀ ó mọ̀ wọnú ẹ̀ báyìí tó bá yẹ tó wà la oyin lẹ́ẹ̀mẹ́ta tó bá la tán wá tọrọ ogun tó fẹ́ mọ́ ọ lọ́bi tó bá fẹ́ tó bá sì wọ́ ṣe sínú omi 090-302-332-06 WhatsApp number mi nínú alukur'an gbogbo èyí tí mo wí náà mo fi ṣe khidmah fún alukur'an ni kó lè mọ̀ pé alukur'an ju gbogbo nǹkan lọ ìní o má ṣiṣẹ́ o share program yìí kò sí comment ǹjẹ́ nínú ẹni tí ó lo rówó fi sáyé ló wà owó ṣe pàtàkì nínú ayé ìwọ náà járe tán alukur'an ló lè gbé wá salamu alaykum.